Hi everyone, welcome to my channel. Hi guys, so a video of Chief Sunday Igboho is currently trending on different social media platforms, and I hope I feel that you guys will be interested in watching the video. Actually, the video is in Yoruba language, but I've taken my time to translate all what he's saying in the video to English language. So, in summary, he explained how his experience in Benin Republic, most especially in the prison. So, and I feel that you guys would be interested in listening or hearing from him. So, I'm about to play the video for you guys to be updated. So Sunday Igboho, Chief Sunday Igboho is an agitator for Yoruba Nation. You are aware of that there is there's a campaign on that. So watch the video. All across the country, take them about their adjacency. You know, sorry. Then, also, soon I did pay. See, you about the Agoma, who share the Sula Notita. Police said, you know, tell my one to let him out. You would go back there. Over to also become basic about any political book. I will make. Like, Kita Lotto Bagaba, I want you to love the setting moment. I'm not in the data. Most in the woods. Who will ever cancel. Listen, a coffee, put you one. The secret of this and that's it. But also, I want to go wrong. The secret doctor and that's it. Hey, the real manata for the better moment in Nigeria, at Salami, at a platform, at a Osia or Doctor Person Bumbea. What the castle of Buntamai, Doctor, but from the prescription. Hey, follow Murabian. Hey, only that for you. Was that one year, one man, so you don't bet. Nínú hospital yẹn. Ọ̀rẹ́ ọ̀sẹ̀ méjì abayàrá bẹ́ẹ̀. Kò sí ìgò, kò sí ìgò tó ṣe. Ẹ̀yẹ́kẹ́ tó wà fi kéde kan kún fún yín. Bàbá mi tó wá sí kéde kan, wọ́n inú mi pé ìlú ìwòlẹ̀ gbé dáadáa, ẹ̀sìn àti wà fún mi bá. Káyọ̀ Yorùbá yá, kò ní ìdí alọ́sí débi pé wọ́n ti fún wọn ní káàdì. Nídìí pé ẹ̀sẹ̀sẹ̀ ń gbogbo kò sówó lọ́wọ́ nìkan tó lọ sọ́ọ́sìpìtì. Ẹ bá ti dọ́ fún tẹ̀lá ti mú káàdì yìí fún wọn. Wọ́n bá ti chẹ́ẹ̀kì, wọ́n bá ti dóni jẹ́nà, wọ́n tọ́jú yín láì béèrè kọ́bọ̀. Ìjọba ló máa san. Ó sì gbogbo nǹkan yẹn fún wọn. Ṣé irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n lè ronú pé kí ló pẹ́? Wọ́n lè ronú nǹkan báyẹn. Nínú gbèsè yẹn ni mo wà nígbà yẹn. Wọ́n sọ fún mi pé àwọn Fúlàní ẹ̀sìn ẹ̀ka wọ ìlú kan ìsáìdì náà wọ́n mẹ́. Ṣé mo fẹ́ràn gàgà wọ̀ lọ? Wọ́n mú ọtí amọ́ta kiri. Àwọn sọ́jà àbí àtọ́lọ́pàá. Wọ́n kó nǹkan ẹ̀ka Fúlàní. Wọ́n kó wọn bá wọn gbèsè wọ́n lé ní 70. Wọ́n jẹ́ ìkẹ́kọ̀ọ́ lọ. Wọ́n mú gbogbo wọn tamọ́lẹ́sẹ̀ wọn ni. Ìgbà tí mo kọ́kọ́ wò ló tẹ̀lé sí àwọn olùkọ́ ìsìnkú wọ́n ní pípa àwọn nọ́mbà lẹ́yìn yẹn wọ́n mú gbogbo wọn ọjọ́ tìbátìmọ́. Security wọn táyì sí mi débi pé ṣé tí nǹkan báyẹn bá wà tí security wọn lù àti gbogbo nǹkan bá adéwò ní bínú àníṣọpá afẹ́kí ló pẹ́ kò sí ní Nàìjíríà kò sí security kò sẹ́yìn. Wọ́n lọ bá tó máa sọ̀rọ̀ wípé ẹ̀jẹ̀ tí security kan lọ bá kí ni mo ṣe tí wọ́n lọ bá ní. Kàtà fẹ́ táìsì lè fún ẹ̀yẹ wọ́n fẹ́ wá ṣe fẹ́ mi. Ẹ wá ohun tí gbogbo Yorùbá fi abami dúpọ̀ lọ bẹ́ẹ̀ sẹ́ta lọ ni pé nígbà tí wọ́n mú mi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rá stand Nàìjíríà ló gbogbo agbára tó tọ́ tradition kan ló wá táwọn ìyá yìí máa lọ́wọ́ ni pé mo rántí sẹ́wẹ̀ gbogbo àlàyé lọ́ọ̀yà sí fún mi pé láyé kí wọ́n bọ́ta lọ́dẹ̀ yìí. Káàdì ìjọba àná ni ẹ̀wù ló ṣe ti bọ́dà wọn ta lọ pé kọ́ni wọ́n ṣàṣeyọrí ni àwọn ìjọba àná tó wà ń bí àwọn náà lọ sí àyè pẹ̀lú ìjọba Nàìjíríà ó fi mọ́ láti yọrí sí àti ìjọba ló fún yẹn ó fi mọ́ ṣàṣeyọrí ó fi mọ́ gọ́ọ̀mẹ̀ntì yẹn sí wọ́n ti Nàìjíríà ti bọ́dà wọn.
kí àbá jọba yìí ṣe lórí àbá. wọ́n máa ń gbọ́ oṣù mẹ́fà náà fún ìjọba ẹ̀ gbọ́dọ̀. wọ́n mọ̀ pé náà oṣù mẹ́fà nígbà táwọn ti wọ́dà ìjọba ẹ̀ wù. ọlọ́run dójú tì wọ́n máa yẹn ní ọpọlọ kì í ṣe pé wọ́n rẹ̀ dúmọ́ owó ìjọba owó bẹ́ẹ̀ náà báwọn ọ̀sán ti rẹ̀ dúmọ́ lórí gbogbo àwọn ìjọba tàbí mọ́ ọmọra wa wọ́n ti kọ́ ní Nàìjíríà káàkiri bẹ́ẹ̀ Nàìjíríà ní hábọ̀ wọn ìjọba tí Nàìjíríà bá ti gbé sáré lù sí rere fún ẹgbẹ́ nígbà wọn náà wọ́n yọjà ìbò bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ló ń lọ wáyé so wọ́n ti bọ́dà mọ́ ọmọ àwọn ṣàṣeyọrí bọ́ Ọlọ́run gbà fún bẹ́ẹ̀ àwọn ti ṣàṣeyọrí pẹ̀lú ọ̀sẹ̀ ti bọ́dà Nàìjíríà ti bọ́dà Nàìjíríà wọn béèrè mi lọ́wọ́ ẹ̀ ọwọ́ ló ń fẹ́ investigate Sunday kí ló sì tọ́pá yẹn ni sọ́jà yẹn ni àwọn lọ́yà ló wá dúró ọwọ́ nípa ẹgbọ́dọ̀ politics or human rights òfin ò sí láàárín àwọn àtẹ̀yìn láti pè fún yín fún èrè òun dá àgbò lọ́dọ̀ òun fẹ́ investigate òun kìí ti gbogbo Yorùbá fún wa nípa lọ́dọ̀ lọ́yà káyọ̀ àwọn òkú àná ẹni wọ́n bẹ̀rẹ̀ máa kìnnìún mẹ́wàá fà mí jẹ́ nílẹ̀ bàbá mi àdúrà yìí gbà so pé gbogbo ọmọ Yorùbá ẹ̀dọ́ ẹnu bá mi sàrọ̀ àkútà lọ́kọ́lọ́hún dípò ti ọdún mẹ́rin sí márùn ló ti lò gbà tí wàá fi parí ìjọba àlú yìí wọ́n bẹ gbogbo ọmọ bẹ̀rẹ̀ ẹ̀fọ́ sọ́wọ́pọ̀ pẹ̀lú ìjọba tọ́lọ̀ fún yín ẹ̀kú oríire tọ́lọ̀ fún yín táwọn ìjọba tó yẹ pé ẹ̀kú oríire tọ́ba lọ jẹ́rù ìjọba táwa ń jà sí tó wọn ò sí dáadáa lu alọ́lọ́run fún yín orí òtítà lọ bọ́ wájú tọ́ba máa tó bí ọdún mẹ́rin sí mo fọlọ́ bùrẹ̀ ẹ̀yọ́ ọmọbìnrin ní tíráàpù mọ́ ẹ̀ nílò òwe ìbò kankan mọ́ because iṣẹ́ máa sẹ́kùn lóyè àwọn àlejò ló máa bá ẹsẹ̀ yìí ẹni tí ọba gbẹ̀sẹ̀ náà ọmọbìnrin yóò sọ pé káwọn ò sí dáadáa ogun kẹtẹ yẹn fún ọ ló fún wọn ó fún wọn security ó fún wọn nínú ọ̀nà wà tí a bá wọ bẹ́ẹ̀ ni èyí ń sọ ọ̀hún sí ó ti di small one náà kí ni a máa ń fà. gbogbo ìjọba tó bá ti fẹ́ẹ́ ní pé orí ẹsẹ̀ fẹ́ẹ́ nìyí orí tó ṣe fẹ́ẹ́ nìyí ó fi hàn yí pé alọ́ fọ́nà nìkan ó lè fẹ́ ọ̀fẹ́ àlàáfíà kọ̀ọ̀kẹ́ fẹ́ kí ẹ̀mí ìwọ̀n tọ́lù ọ̀fẹ́ justice ó lè exactly bàbá mi ó lè fẹ́ justice jùlọ tí ọba fẹ́ justice kò ní gbà kí ni ìwà láàyè ó dúró lórí òfin ó lè dúró lórí ẹ̀kọ́ kò dẹ̀ gbà kí pé ẹjọ́ ìdìbẹ́ gba bẹ́ẹ̀ wù ọgbọ́dọ̀gbọ́ pátẹ́kọ̀ọ́ gba bẹ́ẹ̀ wù. ẹjọ́ ìgbà lẹ́jọ́ tá a rìn láti Ìlara Désàbẹ̀ tí mo rí títì tí wọ́n ń ṣe Wọ̀ṣàbẹ̀ láti. lẹ́yìn ìyẹn la máa lọ sí para tẹ́lẹ̀ káàkiri báyìí. ìkan wà tó sì máa ń yà lẹ́nu nígbà tá à ń bọ̀ láti para kú ní òun bẹ́ẹ̀ iná náà fi ló sì every hamlet every àgbà tó bá wà lọ́la kí làwọn aráàlú ṣe kò dẹ̀ kì í ṣe generation aláìlá ìjọba lẹ́yìn ìyẹn gbàgbà wá dé àjàṣẹ tàbí wá lè tó bí oṣù kan àwọn ọ̀rẹ́ á wá ká ṣeré lọ sóko bàbá wọn à lọ sínú fíléèjì tó dínà nínú gbọ́ngàn gbogbo àbàtà bá rí lọ́nà ló máa níná ló máa tábà wá ń padà bọ̀ lóru gbogbo wọn ló tún máa níná ló máa ṣe lọ. kí ni gọ́ọ̀mẹ̀ntì bí ṣe ṣe dẹ́rù pé àbẹ̀rẹ̀ ọlọ́run máa ń gba ilẹ̀ Yorùbá fún wa bàbá mi ọlọ́run jẹ́ fún wa ẹ̀yẹ̀ tẹ́ bá fẹ́ fi sípò ẹ̀rù mú irú àwọn èèyàn bíi sábà báyìí kẹ́ ẹ̀ wá bá wa wá alárùbáríkà ẹ̀dá ẹ̀wọ̀n bó ṣe pàpọ́nlé fún yín èmi ló fi mí pọ́n ọlọ́run gbé lára yìí ẹ̀wọ̀n gbogbo ọ̀nà táwọn kìnìún yẹn gbà ọ̀pọ̀ náà gbé wọn ṣubú ọlọ́run fẹ́ gbogbo ọmọ Yorùbá kẹ́ ẹ mọ́ bá mi dúpẹ́ lọ́pẹ́lẹ́ tà lọ́wọ́ ògùnìkúlẹ̀ ìwé àwọn ọmọ ẹ̀fẹ̀ kókólá lọ́tà méjì lọ́tọ̀ ẹsẹ̀ nílé ọ̀kálẹ́sẹ̀ kankan nǹkan mẹ́rin nǹkan kan ọ̀sẹ̀ ní ọ̀gbìn jàmbá lọ́wọ́ dé kí nǹkan kan ṣe ni ó fún mi ní òmìnira débi pé ó fún mi ní àwọn dókítà tó gùn pé tí ó bá lóyún fọ́ mi lásán dókítà pírísì àwọn dókítà ti súnmọ́ mi wọ́n ti fún mi gbogbo tí mo fẹ́ pápá wọ́n ní nǹkan kan ọ̀gbọ́dọ̀ sí mi òun ti òfin ti pẹ́sẹ̀ fún àwọn ní pé Sunday nǹkan kan ọ̀gbọ́dọ̀ sí ọ orí ọ̀gbọ́dọ̀ fọ́ ẹ̀ lórí bá mi fọ́ mi àwọn olórífọ́ problem ó fún mi ní full protection nù president yẹn mo fẹ́ kí bàbá mi tẹ bá tún ráyè àkókò mo fẹ́ kẹ́ kó tó gbogbo ọmọ Yorùbá kẹ́ bá mi kọ́ wọn dúpẹ́ lọ pẹ́sẹ̀ ta lọ dáadáa gbogbo olúmọ̀ sí gbogbo lọ Nàìjíríà ta lọ kọjá ẹni tí Nàìjíríà president alọ́ kì í ṣe gọ́ọ̀nà mo fẹ́ káwọn èèyàn ra sáàlì àárín yẹn kò ń ṣe gọ́ọ̀nà president orílẹ̀-èdè kan ni kì í ṣe kọ́ ọmọ àṣẹ kúbẹ́kúbẹ́ lábẹ́ president kan president orí ẹ̀ pé tó mọ̀ iye tọ́mọ tó ń ṣe ni ẹ wo bẹ̀rẹ̀ bó ṣe fáà nígbà tábà tí ó bá fi lu ọdún mẹ́rin sí bàbá níbẹ̀ nàbà wà ní nàbà 1 ọgbọ́dọ̀ wà nàbà 2 ẹ wo bí tó tó wọn lé so ọlọ́run bá tó ń láyé ọlọ́run kò ní jẹ́ kí ìlú bẹ̀ lọ bàjẹ́ mo dúpẹ́ lọ pẹ̀lú mo dúpẹ́ dáadáa
mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ ẹ múra sáájú àyè dáadáa ọlọ́run bá tọ́ láyé tọ́lọ́ tó gbúra níbi láti yóò gbúra nílẹ̀ níbi láìpẹ́ ọlọ́run bá mi kì í ṣe èyí lágbára mi ẹ bọ́ gbogbo olúmọ̀ sọ́wọ́n sọ ẹ gbàgbé ẹni ò sí lọ́sùn ẹsẹ̀ ta lọ́wọ́ fún mi ní òmìnira tó dà kí ni mo sọ fún yín. ìgbà tó lè tú mi lẹ̀ bàbá mi mò ń bí ayò lóyè ní ọdún ọba ló lọ ẹ̀kọ́ mọ́ ẹ̀ ń tayò ni wọ́n bá ní ìsọ̀fà wa ẹbí ò mọ bàbá mi ẹbí ká sáà ta láti lọ́wọ́ ẹbí àtọ̀rẹ́ mi ká ta láti lọ́wọ́ ní ọlọ́pàá kẹ̀kẹ́ ó ní chief com máyèlé ló bá ní ìwé ẹ̀sìn ẹ̀ lọ́yà ó ní kí n ṣe ìwé lọ́yà ó ní call your wife and your lawyer and then your father is around then the president is already release you wọ́n yẹ ẹ́ let me see the government oversee when you know I don't have friends maybe you can call somebody for me but I want to get that no problem ọba lọ gbogbo ẹ̀ wá ìyẹn bá dé ọba ní bàbá mínísítà wọ́n ní sọ̀rọ̀ pé ìgbàlódà ní ọmọ fẹ́ẹ̀s kí ni wọ́n kọ síbẹ̀ ó ní ìjọba àbẹ̀wò fi yí sílẹ̀ ó ní ọba ń sọ fún pé ìyàwó yìí àtàwọn àtìlọ́yà wọn gbé mọ́tò tó dá wa wọn á gbé ìjọba lọ́wọ́ bàbá wọn á wò pé àbí mo wá lára ẹ̀rú lọ́yà tẹ̀lá mi wọ ẹwà lọ́yà ní mo wà pẹ̀lú màdàmá tí mo wà gbé wọn. ẹ ti mọ̀ ní wọ́n ti lọ́ọ́ mi tó lọ. àwa ti wà lẹ́yìn tó ti rí náà. ẹ ti mọ̀ bó àwọn ọ̀rẹ́ mi wà gbà ẹ wá ti ẹ̀ fún lára ẹ̀ jẹ́ ìdílé wọn kà àwọn ẹ̀ parí òkú mi lọ. ọlọ́run jẹ́ parí ọ̀rọ̀ mi lọ mi ò kọ́ mi. ẹ ti pẹ́ fún mi gan wọ́n lè mọ̀ pé nígbà tí ọlọ́run bá gba Yorùbá fún wa ànígbàgbé àwọn adúgbò lọ gbogbo àwọn tí ìṣiṣẹ́ lábẹ́ ìjọba àná pátápátá ọlọ́run nípa àkẹ́yẹ́ gbogbo ẹ̀yìn gbogbo àwọn adájọ́ pátákó sí ara wọn ò fi gbàgbọ́ kọ̀ọ̀kanú wọ́n ní kí n ra àwọn fẹ́ investigate mi àwọn fẹ́ mọ ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nílùú Benin káwọn tó nà ọ̀gá náà sọ àṣìwọ́n sábò pé mi lè rí lálẹ́ ra ẹ̀sìn tó mi lè lẹ́sẹ̀ lọ́yà ẹ̀wọ̀n mi rán wọ́n máa gbé mi lọ prison ẹ̀sìn náà wọ́n lè farabalẹ̀ àbò ní president rẹ fún mi àwọn òpópó làwọn tó ń wá mi kiri yìí wọ́n fẹ́ yà mí jẹ ní ọlọ́run ní pàṣípà lọ́dẹ ọlọ́run ní apẹ̀sẹ̀ta lọ kò ní ọmọ ẹ̀ kò ní bàtẹ́ ẹ̀ jẹ́ kọ́ wá ní ọlọ́run tó bá tí ọba ṣèlú débi tó dé bàbá mi tẹ́lá dé airport tí wọ́n ń sè ó tún wá ń build the airport kan lọ́wọ́ bàbá president bàbá yẹn ó ń build the airport kan lọ́wọ́ bàtí mò ń wo kí ni ẹ̀rọ tẹlifíṣàn bàbá mi ó ń build tó bá parí airport yẹn ní Áfíríkà ọgbọ́dọ̀ jẹ́ number 1 airport ẹ gbọ́dọ̀ jẹ́ number 1 airport. Every airport ti wá lójú ọmọ ọ̀rọ̀ láwọn wá bí sábà ń sọ. Thanks for watching. So guys, don't forget about the Odiifa books that I recommended for you on this channel. So if you are interested, they are still very much in stock. So follow the instruction in the videos that I released to place your order. Thank you and get a better life.